ọ̀rọ̀ ti tún dàrú láàrin Amẹ́ríkà àti Iran. Ohun tí gbogbo èèyàn ti fọkàn sí pé ó ti yanjú, ó dàbí pé ọ̀rọ̀ náà kò tí ì yanjú rárá o. Wàhálà titun míì sì ti tún fẹ́ bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ torí Amẹ́ríkà ti tún lérí pé àwọn yóò kúkú jọ ti ojúnà agbami Strait of Hormuz pa pátápátá tí kò ní wúlò fẹ́nìkankan mọ́. Ìyẹn yóò sì bẹ̀rẹ̀ láti òwúrọ̀ òní Monday ọjọ́ ajé ní dédé aago 10 geere. Fún odidi ọjọ́ kan ni àwọn aṣojú orílẹ̀-èdè Iran àti àwọn aṣojú orílẹ̀-èdè Amẹ́ríkà fi pàdé ní Islamabad, olú ìlú ilẹ̀ Pakistan, tí wọ́n sì rò pé wọn yóò rí ìjà náà parí pátápátá ni. Bó tilẹ̀ jẹ́ pé Iran ti ní àwọn yóò ṣí ojúnà agbami náà pátápátá tẹ́lẹ̀, nígbà tí ọ̀rọ̀ dé agbede méjì wọn láwọn ò ní ṣí kinní náà pátápátá mọ́ àfi ẹ̀gbẹ́ kan nítorí Donald Trump tí í ṣe olórí ilẹ̀ Amẹ́ríkà kò ṣeé gbọ́kànlé pátá. Àmọ́ wọ́n ní bí àwọn bá pàdé tí gbogbo ọ̀rọ̀ náà sì yanjú, ìyẹn ìpàdé tí wọ́n dájú ẹ̀ ní Islamabad nígbà náà, olú ìlú Pakistan yìí, tí àwọn bá pàdé ní ọjọ́ Ẹtì Friday tó kọjá yìí, tí àwọn sì ṣe ìpàdé náà di ọjọ́ Àbámẹ́ta Sátidé, tí ìpàdé náà bá lọ dáadáa, kò sí kinní kan tí yóò tún dí àwọn lọ́wọ́ mọ́. Àwọn yóò ṣí ọ̀nà agbami náà fún gbogbo ayé, yóò sì di lílò lẹ́sẹ̀kẹsẹ̀. Àmọ́ bó tilẹ̀ jẹ́ pé wọ́n ṣe ìpàdé yìí láti Sátidé ìjẹta títí wọ Sunday àná, ìyẹn ọjọ́ 12 oṣù kẹrin yìí, ìpàdé náà kò kẹsẹ̀ járí, ó forí ṣánpọ́n ni. Ọ̀rọ̀ dìjà nípàdé ní kálukú bá gba ilé ẹ̀ lọ. Kí ló tún fàjà? Ohun tí Amẹ́ríkà ń béèrè, Iran láwọn ò lè ṣe ni, níbẹ̀ lọ̀nà ti pin. Àwọn èèyàn ńláńlá tí wọ́n lè mú nǹkan ṣẹlẹ̀ ni wọ́n wà nípàdé náà. Igbákejì olórí ilẹ̀ Amẹ́ríkà fúnra ẹ̀, J.D. Vance, ló ṣáájú àwọn èrò láti Amẹ́ríkà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí sọ àwọn ọ̀rọ̀ náà lóríṣiríṣi. Olórí ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ Iran, Mohammadi Bagher Kolbaf, ló ṣáájú àwọn aṣojú láti Iran. Bẹ́ẹ̀ ni mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè náà bá wá. Gbogbo ohun tí olórí ilẹ̀ Pakistan ti rò ní pé ọ̀rọ̀ náà yóò yanjú pátápátá ni tí ò ní kù síbì kan. Ó sì jọ pé àwọn orílẹ̀-èdè méjèèjì ti ń múra bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà pé kí àwọn yanjú ẹ̀, nítorí Donald Trump padà sọ pé gbogbo ọ̀rọ̀ tó wà níbẹ̀ làwọn fẹ́ẹ́ yanjú tán kó tó wá di pé ẹyọ kan péré bà ọ̀rọ̀ náà jẹ́ tó sì fẹ́ fa àwọn padà sẹ́yìn báyìí. Lẹ́yìn tí wọ́n ti sọ gbogbo ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ lóòótọ́, àwọn aṣojú Amẹ́ríkà sọ pé àfi kí àwọn Iran sọ ibi tí àwọn ohun àmúṣagbára wọn tí wọ́n fi ń ṣe bọ́ǹbù tí wọ́n sì fi ń ṣe àwọn kẹ́míkà apanirun gbogbo wà. Àmọ́ Iran takú pé tó bá jẹ́ tìyẹn ni o, àwọn kò lè sọ ibi tí àwọn nǹkan wọ̀nyí wà fún wọn. Bẹ́ẹ̀ náà ni wọ́n ní àfi kí Iran jẹ́wọ́ ní gbangba pé àwọn ò ní ṣe àwọn àdó olóró wọ̀nyí mọ́, àwọn ò sì ní máa fi gbogbo ìgbà ṣe bọ́ǹbù. Ṣùgbọ́n Iran ní wọn kò lè jẹ́wọ́ tàbí jẹ́jẹ́ irú nǹkan wọ̀nyí nítorí bí ìgbà pé wọ́n fẹ́ gbé ayé àwọn lé Amẹ́ríkà lọ́wọ́ ni, kí wọ́n sì máa wá ṣe àwọn bó bá ti wù wọ́n nígbẹ̀yìn. Ohun kan náà tó da ọ̀rọ̀ rú nípàdé yìí nìyẹn o, tí Amẹ́ríkà pè ní nuclear ambition. Níbẹ̀ ni Trump ti tún bínú. Ó ní bó bá ti jẹ́ ohun tí Iran fẹ́ ṣe nìyẹn o, kí àwọn kúkú jọ da gbogbo ẹ̀rú. Ó ní òun yóò pàṣẹ fún àwọn ọmọ ogun ojú omi ilẹ̀ Amẹ́ríkà kí wọ́n kúkú ti gbogbo ọ̀nà tó wọ Strait of Hormuz yìí pa, kí wọ́n máa ṣọ́ ibẹ̀ kí wọ́n sì rí i pé ọkọ̀ ojú omi kankan kò ní lè wọlé síbẹ̀. Ìyẹn láti aago 10 òwúrọ̀ yìí, bẹ́ẹ̀ ni kò sí ọkọ̀ ojú omi kan tí yóò lè jáde nínú àwọn tó ti wà níbẹ̀ tẹ́lẹ̀ pàápàá. Kí àwọn kúkú fọ́ ọ̀rọ̀ náà lójú pátá, kí àwọn jọ tì í pa, kí ọkùnrin tó àtọ̀rìn, kí obìnrin náà tó àtọ̀rìn, kí ayé wá wo ẹni tí yóò ní omi lẹ́sìn yẹn sẹ̀ ju ara wọn lọ. Trump ní èyí tí òun fẹ́ ṣe yìí kí àwọn lè fi ká Iran lọ́wọ́ kò ní pé kò sí ibi tí wọ́n lè sá sí mọ́, kò sì sí ohun tí wọ́n lè ṣe. Àwọn yóò gba Strait of Hormuz yẹn lọ́wọ́ wọn. Bí àwọn bá sì ti gbà á, yóò di pé gbogbo ayé ni yóò ní, tí àwọn yóò sì máa pàṣẹ ibẹ̀. Kò yẹ kó jẹ́ àwọn Iran nìkan ni wọn yóò ní ìkápá lórí ẹ̀ ni. Wọ́n ní àwọn gbọ́dọ̀ rí i pé àwọn àdó olóró tàbí kẹ́míkà burúkú tí àwọn èèyàn náà ń ṣe
kò sí ní sàkáání wọn mọ́, wọn ò sì ní lè ṣe níbì kankan. Ó ní ohun táwọn fẹ́ lọ́wọ́ wọn nìyẹn. Àmọ́ nígbà tí Iran yarí báyìí, kò sí ọ̀nà méjì ju kí àwọn náà yarí pẹ̀lú wọn lọ. Trump ní àwọn yóò ṣe é débi pé kò ní sí ọkọ̀ ojú omi ẹyọ kan báyìí tí yóò súnmọ́ ìtòsí ọ̀nà agbami náà. Àwọn tí wọ́n sì ti wà níbẹ̀ wọn ò ní lè jáde, kí kálukú dúró pa síbi tó bá wà. Ohun tó bá sì ti bẹ̀ jáde, gbogbo ayé yóò fojú ara wọn rí i. Dájúdájú kìnní náà yóò mú wàhálà bá gbogbo ayé. Ohun tí Trump sì fẹ́ gan nìyẹn. Ó fẹ́ kí ọ̀rọ̀ náà di ìnira fún gbogbo orílẹ̀-èdè àgbáyé, kí wọ́n lè kó ogun ti Iran, kí wọ́n sì sọ fún wọn pé kí wọ́n gbà kí Amẹ́ríkà ṣe gbogbo ohun tó bá fẹ́ ṣe, kí àwọn náà sì ṣe ohun tí wọ́n bá ní kí wọ́n ṣe. Trump sì fẹ́ fi òkò kan pa ẹyẹ méjì ní o. Láti ìgbà tí Iran ti ọ̀nà agbami yìí tí wọ́n sì ń ṣí díẹ̀díẹ̀, wọ́n ń gba owó orí lọ́wọ́ gbogbo àwọn tó bá fẹ́ gbé ọkọ̀ ojú omi wọn kọjá. Wọ́n ní àwọn ń gba owó ìná lójú omi náà, wọ́n sì ń rówó. Trump ní òun mọ̀ pé gbogbo nǹkan wọn ló ti bàjẹ́. Àwọn ti pa àwọn èèyàn wọn tí wọ́n jẹ́ olórí ogun àti olórí ìjọba wọn. Bẹ́ẹ̀ làwọn sì ti bà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan púláǹtì wọn jẹ́. Kò sì sówó lọ́wọ́ Iran rárá ni. Ìyẹn ni wọ́n ṣe ń wá ọ̀nà láti gba owó lọ́wọ́ àwọn tí wọ́n bá fẹ́ gba ibẹ̀ kọjá. Àmọ́ àwọn ò lè jẹ́ kí wọ́n máa gba owó bẹ́ẹ̀, nítorí owó tí ò bá òfin mu ni. Bí wọ́n bá fẹ́ máa gba owó, yóò jẹ́ àjọmọ́ gbogbo àwọn. Eléyìí yóò sì ṣẹlẹ̀ lẹ́yìn tí Iran bá ti fọwọ́ sí ìwé àdéhùn tí wọ́n sì gba ohun gbogbo tí àwọn bá ní kí wọ́n ṣe ni. Pàápàá jùlọ kí wọ́n jẹ́jẹ́ níwájú ayé gbogbo pé àwọn ò ní ṣe chemical weapon, ìyẹn kẹ́míkà apanirun. Àmọ́ Iran kò fẹ́ gba eléyìí rárá, pàápàá nítorí àjọṣe tó wà láàrin àwọn Amẹ́ríkà àti ilẹ̀ Ísírẹ́lì. Ohun tí wọ́n ń sọ ni pé Amẹ́ríkà kò ṣeé gbọ́kànlé bí ọ̀rọ̀ bá dà báyìí, pé tí àwọn bá fi lè fi gbogbo agbára àwọn hàn wọ́n, wọn yóò gbẹ̀yìn wá bà ibẹ̀ jẹ́ ni. Lẹ́yìn tí wọ́n bá sì ti bà ibẹ̀ jẹ́ tán ni wọn yóò kó ogun wá bá àwọn, tàbí kí wọ́n fún Ísírẹ́lì lágbára láti máa wá dúnkokò mọ́ àwọn. Iran sì ti ń sọ tipẹ́tipẹ́ pé ohun tí àwọn ò lè gbà nìyẹn. Àwọn ò lè gbà láyé yìí kí Ísírẹ́lì máa jẹ gàba lé àwọn lórí nítorí àtìlẹ́yìn tí wọ́n bá ń rí láti ilẹ̀ Amẹ́ríkà. Wọ́n ní ìyẹn ò ní ṣeé ṣe. Ohun tí wọ́n ṣe rò pé irú ọ̀rọ̀ náà ló tún jẹyọ yìí nìyẹn, tí Amẹ́ríkà ní àfi kí àwọn mọ ilé agbára àwọn àti ibi tí àwọn ti ń ṣe nǹkan ìgbáradì oríṣiríṣi. Nítorí èyí, inú àwọn náà kò dùn ní Iran. Àwọn pàápàá sì ti ṣe ìkéde pé àwọn ọmọ ogun àwọn ti gbáradì o. Wọ́n sì wà ní sẹpẹ́sẹpẹ́. Tí ọ̀rọ̀ yìí bá sì di wàhálà lóòótọ́, kò sí ẹnìkan tí ò ní faragbá. Wọ́n ní ohun tí Trump sọ yìí, kò sí ọkọ̀ ojú omi kan tí yóò gba ibẹ̀ lóòótọ́. Àmọ́ bí àwọn bá rí ọkọ̀ ojú omi tó jẹ́ ti àwọn ológun kankan tó bá rìn gbèrègbèrè létí ojúnà agbami Strait of Hormuz yìí, àwọn yóò mú irú ọkọ̀ ojú omi bẹ́ẹ̀ balẹ̀ pẹ̀lú àwọn navy tó bá wà nínú wọn ní kíákíá ni. Pé bí Trump ti ṣe wí yẹn, tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni kò burú, kò sí ohun tó burú níbẹ̀. Àmọ́ ọkọ̀ ojú omi tiwọn náà kankan tó jẹ́ tàwọn ológun wọn kò gbọ́dọ̀ súnmọ́ sàkáání ibodè tàbí tòsí ọ̀nà agbami yìí rárá. Èyíkéyìí tó bá ṣe bẹ́ẹ̀, iná yóò dáhùn lára ẹ̀ ni. Bó tilẹ̀ jẹ́ pé Trump ti lérí pé ọ̀pọ̀ àwọn orílẹ̀-èdè àgbáyé làwọn yóò jọ ṣe kinní yìí, tí àwọn ọmọ ogun rẹ̀ sì ti sọ pé àwọn yóò jẹ́ kí àwọn ọkọ̀ ojú omi tí kò bá jáde láti apá Iran kọjá. Síbẹ̀ ọ̀pọ̀ àwọn orílẹ̀-èdè àgbáyé yìí ni wọn ò fẹ́ bá ọkùnrin olórí Amẹ́ríkà náà lọ́wọ́ sí ohun tó fẹ́ ṣe. Àwọn nígbàgbọ́ pé kì í ṣe ọ̀nà tó yẹ kí àwọn gbà nìyẹn. Ìròyìn láti London ní olórí orílẹ̀-èdè UK ti ní kò jọ pé àwọn yóò gba ọ̀nà tí Trump ń gbà yẹn ní tàwọn o. Ìyẹn ti le jù. Ọ̀rọ̀ náà ká olórí ilẹ̀ Russia Vladimir Putin lára. Ó sì ń sọ pé Afaimo kí òun má ṣe àtìlẹ́yìn fún Iran. Nígbà tí ààrẹ Iran, ààrẹ Masoud Pezeshkian, bá a sọ̀rọ̀ lórí ohun tó ń lọ, ló sọ bẹ́ẹ̀ fún un. Ààrẹ Putin ló pe olórí ilẹ̀ Iran náà, tó sì sọ pé òun yóò ràn wọ́n lọ́wọ́ bí wọ́n bá fẹ́ ìrànlọ́wọ́ òun, ìyẹn lórí ọ̀rọ̀ tó ń lọ yìí. Ààrẹ Iran yìí sọ fún Putin pé kò sí ìdí kan tí Amẹ́ríkà yóò fi máa ní kí orílẹ̀-èdè tòun máa jẹ́wọ́ ohun gbogbo fún wọn,
nígbà tí kì í ṣe pé bẹ́ẹ̀ ní Israeli àtàwọn náà ń ṣe. Àti pé ohun tí Trump ń ṣe ni pé ó fẹ́ sọ Amẹ́ríkà di orílẹ̀-èdè tí yóò máa jẹ gàba lé gbogbo orílẹ̀-èdè àgbáyé tó kù lórí. Wọn kò fẹ́ kí ẹnikẹ́ni ní agbára kankan ju àwọn lọ, àti pé bí ẹnikẹ́ni bá ti lágbára tàbí tó lówó jù wọ́n, ìlara ni wọn yóò máa ṣe, tí wọn yóò sì máa wá gbogbo ọ̀nà láti ba irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ jẹ́, tí wọn yóò sì máa purọ́ pé àwọn ń dáàbò bo àwọn kan ni. Lóòótọ́ o, ọ̀sẹ̀ méjì tí àwọn méjèèjì dá tẹ́lẹ̀ pé àwọn kò fi ní jagun tàbí ju bọ́ǹbù sì kú odidi ọ̀sẹ̀ kan kó pé báyìí. Àmọ́ àyà àwọn èèyàn ń já pé tí wọn ò bá rí ọ̀rọ̀ náà yanjú kó tó di ìgbà náà, ìjà náà yóò tún máa le sí ni o, tàbí kó jẹ́ yóò bẹ̀rẹ̀ lákọ̀tun. Èyí tí Trump wí pé àwọn ọmọ ogun ojú omi Amẹ́ríkà yóò bẹ̀rẹ̀ ní aago 10 òní ọjọ́ ajé Monday ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2026 yìí, tí wọn yóò ti gbogbo ojúnà agbami Strait of Hormuz yípa mọ́ àwọn ọkọ̀ ojú omi tó bá fẹ́ wọlé àti àwọn tí wọ́n bá fẹ́ jáde láti ibẹ̀. Kínní náà yóò tún mú owó epo bẹntiróòlù lọ sókè gan-an ni, àfi tí wọ́n bá tètè rí ọgbọ́n dá sí kínní ọ̀hún tí wọn ò jẹ́ kó ṣeé ṣe bí Amẹ́ríkà ti wí. Iran ti ní tàwọn o, àwọn ò kíà, bó tiẹ̀ jẹ́ pé Trump ń lérí pé òun ti pàṣẹ fún àwọn ọmọ ogun ojú omi àwọn tí wọ́n lágbára jùlọ ní gbogbo àgbáyé láti ti gbogbo ojúnà tó lè jẹ́ àbáwọlé àti àbájáde sí Strait of Hormuz pa, tí kò sì ní jẹ́ kí kinní kan ṣẹlẹ̀. Àwọn Iran ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò le. Àáfàá tó ní ìyàn yóò mú ni, ọmọ òun náà ò ní jẹ yẹ̀pẹ̀. Bó bá wo Amẹ́ríkà kí wọ́n túbọ̀ dínà yìí jù bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn làwọn yóò jọ faragbá. Ìdí ìbẹ̀rù gbogbo ayé sì rèé pé ṣé kìí ṣe pé nǹkan ti tún dàrú báyìí láàrin Amẹ́ríkà àti Iran. Níbo ni kinní ọ̀hún yóò wá já sí? Ọláìwọlá Alága ló ṣe àyẹ̀wò tó sì ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ àárín Amẹ́ríkà àti Iran tó tún dàrú fún Bùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.